Ìṣẹ̀ṣe TV. Àbọ̀rú àbọ̀yọ Olódùmarè bá dọwọ́ yín lónìí o, ẹ jẹ́ kí ìbà ó ṣẹ o. Ẹ kú ilé là ń kí ara ilé o, ẹ kú ọ̀nà là ń kí èrò ọ̀nà, ẹ kú ọjà là ń kí ara ọjà o. Orúkọ tèmi ni Adéwọlé Ìfálétí. Lórí ọ̀rọ̀ ìṣítí wa tòní, wọ́n ní kí ni ìtumọ̀ adífá fún, alùkìn fún, abù fún. Gbogbo àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí ló ní ìtumọ̀, ṣùgbọ́n tó jẹ́ pé ibì kan náà ni a lè sọ pé gbogbo wọn forí sọ. Inú Ifá náà ni Ifá náà ló kó mẹ́tẹ̀ẹ̀ta náà pọ̀. Ẹ já bẹ̀rẹ̀ ní adífá fún. Tá a bá ń sọ̀rọ̀ nípa adífá fún, èyí ni tí àwọn babaláwo tó bá lọ rè dáfá fúnyàn, yálà bóyá babaláwo kan ni tàbí méjì tàbí jù bẹ́ẹ̀ lọ. Nínú Ifá a máa ń pè nǹkan kan ní olúwo Ifá. Olúwo Ifá ló máa ń ṣáájú ọ̀rọ̀ nínú Ifá, èyí tí ó jẹ́ ọ̀rọ̀ Olódùmarè, tí Olódùmarè ọba àṣẹ̀dá tó ní fún àwọn ọmọ adarí oorun. Nínú olúwo Ifá ló máa ṣáájú kí ọ̀rọ̀ tó tẹ̀lé, èyí tá à ń pè ní ọ̀rọ̀ Olódùmarè. Bí àpẹẹrẹ, Ifá kan ní ọ̀já lọ̀já ọ̀wọ́nrín, gèlè ní gèlè rósùn. Adífá fún wọn ní ìlú oko tí ń ro lọ́jọ́ tí ogun àrọ́káyé ń jà wọ́n. Wọ́n ní ẹbọ nìkan ṣe, pé kí ogun àrọ́káyé lọ́jọ́ tí kò má bàa jà wọ́n ni. Bí Ifá ti wí, nílùú oko tí ń ro yìí, wọ́n fẹ́ wá kógun jà wọ́n ni nílùú, wọ́n sì dáfá. Bí ogun yóò ṣe ní jà wọ́n, òun ni wọ́n dáfá fún. Wọ́n ní kán ṣe bí ẹni tí ò gbọ́n, kán ní sùúrù lọ́pọ̀lọpọ̀. Gbogbo èyí ni wọ́n ṣe. Ẹ wo àwọn tó fẹ́ wá kógun jà wọ́n nílùú oko tí ń ro. Ìgbà tán débẹ̀, wọ́n rí wọn pé ọ̀pọ̀lọpọ̀ wọn bí wèrè náà ṣe múra, wọ́n jọ wèrè. Ẹlòmíín da tọ́ lẹ́nu. Wọ́n wá ní sáwọn tí wọ́n fẹ́ wá kógun jà ní, bóyá wọ́n ṣe kógun wọn padà sí ibi tán ti wá nù. Nínú Ifá yà rí gbọ́ pé wọ́n dífá fún wọn nígbà tógun fẹ́ lọ jà wọ́n. So àwọn babaláwo ló dífá fún wọn nílùú oko tí ń ro pé kógun mọ́ bá jà wọ́n. Ìtumọ̀ adífá fún nù. Wọ́n dífá fún wọn, náà fi mọ̀ pé ogun ń bọ̀ wá jà wọ́n. Bí ò sí ti Ifá tán dá fún wọn, wọn lè mọ̀ ó ṣeé ṣe kógun padà kó wọn. Ṣùgbọ́n a dúpẹ́ pé ìgbà tán dáfá, wọ́n sì tẹ̀lé Ifá tán dá fún wọn, ni ogun ò jà wọ́n mọ́. Ìyẹn bẹ́ẹ̀. Alùkìn fún, ìtumọ̀ alùkìn fún ni pé à ń pe ikin Ifá. Ó jẹ́ èròjà tí Ọ̀rúnmìlà kó wá sílé ayé.
láti fi túlé ayé ṣe, láti fi ṣe ìwádìí kí ló ń ṣẹlẹ̀. Ikin yìí ó jẹ́ ohun ìwádìí, ohun èròjà àkọ́kọ́ tí Ọ̀rúnmìlà mú wá sílé ayé, tí Olódùmarè pèsè fún Ọ̀rúnmìlà láti mú wá sílé ayé. Ọ̀rúnmìlà ló kó wọn wá sílé ayé. Ikin yìí dídá ni àwọn babaláwo máa ń dá ikin, kì í ṣe èkùrọ́ o, ó yàtọ̀ sí èkùrọ́ o, kì í ṣe èkùrọ́ rárá. Ifá kan ní èkùrọ́ ojú ọ̀nà ló fojú jọ ikin, bẹ́ẹ̀ ni kò lè rí ẹ̀jẹ̀ mú bí ikin, so ó yàtọ̀ sí èkùrọ́. Náà ikin alukin fún, ìyẹn ni pé wọ́n lu ikin ni wọ́n lù fún wọn, ṣùgbọ́n tó bá sọ pé wọ́n lu ki fún yàn, wọ́n dáfá fún yàn náà ni. Alukin fún, Ifá kan ní ó ní adífá fún ará àlósè, alukin fún ará oko ẹji kan, so ikin ni wọ́n lù tán fi dá Ifá náà. Ìtumọ̀ alukin fúnnu, ikin Ifá, alukin fún, ikin ni wọ́n dáńgbà náà tán fi dá Ifá náà fún àwọn èèyàn tàbí ìlú tàbí ohun tó ń ṣẹlẹ̀ tó fẹ́ mọ̀ nípa rẹ̀. Bí alukin fún ṣe jẹ́nu. Ẹ jábọ́ sí orí ẹ̀kẹta. Abùfún. Abùfún ìtumọ̀ èyí ni pé lẹ́yìn ìgbà tí wọ́n dá Ifá fún yàn, nǹkan míì tún wá jẹyọ nínú Ifá tí wọ́n dá yìí. Nǹkan míì tẹ̀lé, ó mú nǹkan míì lọ́wọ́, ìyẹn ni pé abùfún lágbájá, abùfún tàmẹ̀dùn, bí Ifá ṣe sọ. Ẹjá mú àpẹẹrẹ abùfún, inú Ifá náà ni a ti mú kó lè yé gbogbo wa, tàbí ó máa yá àwọn babaláwo lọ́pọ̀lọpọ̀, ṣùgbọ́n fún àwọn tí wọ́n mọ̀ tàbí tí ò yé wọn lọ́pọ̀, bí ọ̀gbẹ̀rì, àrí ọ̀gbẹ̀rì míì gan tí n tá à ń sọ yé. Náà Ifá kan ní ọ̀yẹ̀kú pàkan babaláwo ẹja ló dífá fún ẹja, ẹja ń ṣọmọ oníbú, abùfún kọ̀ǹkọ̀ ṣọmọ oníkọ̀kọ̀ odò. Ṣé èdè mi yẹn yé wa? Ó ní adífá fún ẹja, ẹja ń ṣọmọ oníbú, abùfún kọ̀ǹkọ̀. Ìyẹn ni pé ọ̀rọ̀ yẹn náà ó padà kan kọ̀ǹkọ̀, ṣùgbọ́n ẹja ni wọ́n dífá fún, ṣùgbọ́n ọ̀rọ̀ náà padà kan kọ̀ǹkọ̀. Lọ́jọ́ tí wọ́n fẹ́ lọ rè gbégbá ìwà, ó dẹ̀ níbi tí wọ́n ti fẹ́ lọ gbé igbá ìwà náà, ṣùgbọ́n wọ́n ní kó rúbọ kan lè rí igbá ìwà ìgbé. Ṣùgbọ́n nínú Ifá náà, ẹja ṣe bí ó ti torí pé òun ni ọ̀rọ̀ kàn, òun sì ni ọ̀rọ̀ kàn lóòótọ́ nínú Ifá náà, nínú ìtàn Ifá náà. So ó lóun ò lẹ́bọrú, igbá ìwà tán fẹ́ lọ gbé ṣèbí ọ̀dọ̀ Olúwẹ̀rí, ọ̀dọ̀ ìyá òun Màbójò òun ti fẹ́ lọ gbé, àwọn làwọn ní òun lọ̀rọ̀ kàn, ìdí tí ò ṣe rúbọ ni. Ṣùgbọ́n Akàn ni ó rúbọ, ìdí tó fi rúbọ rèé. Ìgbà tí ẹja sọ fún pé Akàn yẹn dàbí ẹrú, bí ọmọ ọ̀dọ̀ ni ó ṣe ń ṣe ní ọ̀dọ̀ nídìílé ẹja, pé àwọn fẹ́ rìnrìn àjò kan o lọ́jọ́ báyìí. Ìrìn àjò tó gbọ́ pé òun fẹ́ rìn, òun ló lọ dáfá sí, pé ìrìn àjò tó òun tiẹ̀ ń lọ yìí, báwo lòun ṣe ríre mú bọ̀, òun ló dáfá sí. Wọ́n wá ní ìṣe ni kó rúbọ, kó ní ẹ̀múmùná tó fi rúbọ ẹ̀, ó ṣàrúbọ. Ìgbà tó rúbọ tán, wọ́n wá fẹ́ lọ rè gbégbá ìwà. Ìgbà tán máa débẹ̀, ẹni bá ti rúbọ fèṣù lè ṣú gbè. Ẹja ń gbìyànjú àti gbégbá ìwà yìí, lóòótọ́ òun ní ọ̀rọ̀ kàn, òun náà ni kó wá gbé, òun ganan bẹ̀ níṣẹ́. Bó ṣe ń gbégbá ìwà nígbà náà jábọ́ títí wọ́n ń jẹ́ kò sẹ́lòmíì, ó lóun mú Akàn lọ́wọ́,
ọmọlẹ́yìn wọn ní bóyá kó bá gbé ọwọ́ kan tí a kàn débẹ̀ pẹ̀lú ẹ̀mí ìmúná tó fi rúbọ bó ṣe mú lápá ọ̀tún àtàpá òsì tó ń gbégbá ìgbà ìwà bọ̀ wá sílé ayé nù. Ìgbà tó máa délé ayé wọ́n retí pé ẹja ni ó gbégbá ìwà ṣùgbọ́n ọwọ́ akàn ni wọ́n ti rí. Wọ́n á bẹ̀rẹ̀ sí akàn ni ó ariwo sọ akàn ló gbé o akàn ni ó. Inú àwọn èèyàn dùn àtìgbà náà wọ́n ní akàn ni, ìyẹn ni pé ọ̀rọ̀ gidi èsì ayọ̀ náà rí. Bí báláboyún bá ń rọbí lọ́wọ́ tó bímọ wọ́n ní láyé àtijọ́ wọ́n ní ṣẹ́ja ni àbí akàn, tó bá ti ní akàn ni inú àwọn èèyàn á dùn wọ́n ní abáríkà o, ìyẹn ni pé ó bọ́ síre ó rí ṣe ó bọ́ sáyọ̀ o wọ́n ní inú wọn á dùn. Ṣùgbọ́n tó bá ti ní ẹja wọ́n banújẹ́, Ọlọ́run ní járógun bànújẹ́. Akàn ni ọ̀rọ̀ wa máa já sí, kò ní já sẹ́ja. Bí wọ́n rọ̀yàn ńṣẹ́ láyé àtijọ́ tọ́tẹ́ni náà bá ti dé tó bá ti ní ṣẹ́ja ni àbí akàn, tó bá ti ní akàn inú wọn á dùn, wá ní ó ṣeé ṣe ni ó ṣeé ṣe. Bí ẹ rí pé nínú Ifá náà a bù fún ọ̀rọ̀ yẹn kan akàn ni tó sì jẹ́ pé òun ni ó rí igbá náà gbé bí Ifá ti bínú ẹ̀làmóyìnbọ́rú ẹ̀làmóyìnbọ́yì ogbó atọ́ àṣúré wòrìwò fún. Ìṣẹ̀ṣe TV.